Abdulwasi bàbá wọn kà. يا خيار من الورى àwọn dà. يا خيار Ọlọ́run ti ṣe. mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. يا خيار من الورى àwọn èèyàn ni wọ́n jókòó yìí wọn kì í ṣe èrò. تعيشون ما دام ẹ dákun mo fẹ́ kẹ́ jókòó lọ́wọ́ wájú ẹ̀. تعيشون ما دام àwọn èèyàn lẹ́pẹ̀ kì í ṣe èrò. تعيشون ما دام bàbá wa Abdulwasi bàbá wọn kà. تعيشون mo kì í ẹ kú àṣeyọrí. تعيشون ما دام ẹ kú oríire. تعيشون ẹ kú olóore. ما دام ọlá ìbéyàn bá péyàn èèyàn ló ṣòro pè láyé. زمان إلى العلا àwọn nǹkan máa ń wo kókù bó o lè ti fẹ́ ṣe. تعيشون bàbá wọn ká ẹ̀ gbọ́. ما دام wọ́n bá wò ó pé bó o lè ti fẹ́ ṣe bó o lè ti rí i ṣe. ọgbà pọ́lọ́hún ní máa ṣe nǹkan ní ìsìnmọ́dé yìí ó rí nǹkan sí. تعيشون ما دام ọlọ́run ti wá ṣe kò bójú yín jẹ́. الحمد لله ẹ dákun gbogbo alẹ́ ìjà ní alhamdulillah. الحمد لله wàláyé ẹ̀wí bẹ́ẹ̀ dáadáa. إذا نظرت شؤوني من مبادئها bàbá wa kà ẹ wò tún kẹ wò ẹgbẹ́ kẹ wò ẹ̀yìn kẹ wò wájú àwọn èèyàn lẹ́kọ́jọ́. إذا نظرت شؤوني من مبادئها eré òde àyè tá a wà yẹn. إلى نهايتها eré òde àyè. إلى نهايتها lọ́jọ́ òní kún mọ́ lọ́jọ́ tí gbogbo èèyàn tó bísì. إذا bàbá wa kábíyèsí Elégùṣì نظرت شؤوني tá a ti rò pé bóun ni bí yóò ti wá rí mọ́ lónìí wáyé. نظرت شؤوني ọlọ́run tí èpojú àwọn ẹni rẹ̀ jẹ́. إذا نظرت شؤوني ọpẹ́ lèmi ó máa ń dún fọ́lọ́run. من مبادئها mo sì máa bẹ́yìn náà dún ọpẹ́ náà. إلى مداركها فالحمد لله ṣé gbogbo àwọn akẹ́jọ bẹ̀rẹ̀ lánàá ni wọ́n ṣẹ́kù lónìí. إلى مداركها ìdí ayé tí ìgbẹ́lò mi lọ. فالحمد لله ẹ wò bẹ́ẹ̀ tí ń kọ àwọn orin ẹ̀rọjọ́ ni. إذا نظرت شؤوني ẹ dákun mi fẹ́ kẹ́ni kankan bá bàbá wọn ká sọ̀rọ̀. إذا lásìkò yìí شؤوني mo fẹ́ tanná ìmọ̀ ọlọ́run tọ́lọ́hún sẹ́wọ̀n kò mo fẹ́ tanná rẹ̀ fún ọ yìí. إذا نظرت شؤوني من مبادئها gbogbo àwọn tẹ́jọ́ jáde lánàá ṣé púpọ̀ wọn ní bẹ láyé lónìí. إلى مداركها الحمد لله ẹlòmíì ń bẹ láyé bí aláìsí láyé ni àfihàn wọn. توافق من تشاء خير بلا سبب tòun tí bó ti já sí pé àwọn ọmọ ìgbàlódé ti dé wọn ò rí yín gbà wọlé. توافق من تشاء tí wọ́n ń ṣe nínú ìgbà náà lọ́lọ́run tó fẹ́ yín náà ṣe yìí. خير بلا سبب bàbá wọn wá kà bàbá wọn wá kà bàbá wọn wá kà. إلى مبادئها ó bí wọ́n jẹ́ bàbá wọn wá kà bí wọ́n jẹ́ bàbá wọn wá kà ẹwẹ́ ní orin tí wọ́n rárá tún sí wa lálẹ́ kan. توافق من تشاء خير àwọn orin tó bá nà mú tí ń tó ń bọ̀ ní mú mélòó nínú àwọn tí ń kọrin lónìí lórí rẹ̀ ọ̀pọ̀ làwọn mọ́. توافق من تشاء خير بلا سبب àṣẹ ẹ̀ máa dúpẹ́
من غير حب wọn ò gbé sórí social media kó máa tọrọ owó fún yín fàlàáfíà. من غير حب له bàbá ká bàbá wa ká. فالفضل لله wọn ò gbé sórí social media kó máa ní ọ̀rọ̀ rẹ ti bàjẹ́. إذا نظرت شؤوني bàbá wa ká bàbá wa ká. لمبادئها ẹni bá máa núrò dáadáa yóò mọ̀ pé dún fọlọ́. إلى ẹ bá مدارها náà mu ọlọ́run tún ní ẹ máa bó ni mu kí ẹ ṣe gbogbo ìrànlọ́wọ́ wá ṣe bẹ́ẹ̀ fún. إلى مدارها wọ́n ti gbàgbé ẹlòmíì sínú ayé. إلى مدارها ẹlòmíì ń bẹ láyé bí aláìsí láyé ni. إلى مدارها bàbá wa kàkúlì alhamdulillahi a'udhu billahi minash shaitanir rajim.